èmi ló kú ọjọ́ méjì gbogbo ọdún márùndínlógún ta wọnú dùn àwọn aṣèlú bá ń lò ó ní ọjọ́ méjì lẹ́yìn today is 25 àbí 27 Friday ló sùn àwa ní ìdíjà lọ lẹ́yìn 15 years ago ọdún márùndínlógún ó di ọjọ́ méjì lẹ́yìn tí a ti ọlọ́run pé àwọn máa ṣe olùdarí ìjọba ó tẹ̀lé mọ́ a máa ń gbà ẹ̀kọ́ là ń jẹ́ ọmọlẹ̀ ìdájọ́ yí padà àti òkú padà ADC làwọn ń jẹ́ afẹ́ fojú ẹ̀jí sọ́sọ́ pé Yorùbá ẹ̀jí nìkan Yorùbá ni wọ́n á ṣe òun afẹ́ fojú alájí àwọn ìfòníṣọ̀ pé àpòlé ṣé òṣèré jẹ wọ́n lọ́bẹ̀ o olùtún ti rí jáde ìyá ọdún ṣe kí ni àti pàwọ́dà ajẹ́ ìsì rí ajẹ́ ìsì ẹ̀rí ajẹ́ ìdì rí ajẹ́ ìsì rí ajẹ́ ìsì ẹ̀rí ajẹ́ ìbìsì rí lọ́wọ́ ìyá ti dá wọ́n ṣe mí nìkan ẹ̀jẹ̀ ìdílé kan rí èmi ẹ̀dúkọ̀ àwọn tẹ́lẹ̀ rí ìdájọ́ láti òṣèré ẹgbẹ́ náà ní káàdì máa ẹgbẹ́ Òṣogbo ní orísun àti olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun kábíyèsí ẹbí àṣẹ ọba ẹbí tàbí àfún àṣẹ o.